ìdílé ọba Fúsẹ̀ngbúwà níjẹ̀bú òde mà kéde pé àwọn kò mọ̀mọ́ Wàsíù Àyìndé rí o. wọ́n ní kì í mọ̀ sí ọmọ ìdílé àwọn. ìdílé Fúsẹ̀ngbúwà ti ìlú ìjẹ̀bú òde mà ti kéde pé gbajúmọ̀ olórin fújì ní Wàsíù Àyìndé ẹni tí ó pè yàn mọ̀ sí K1 The Ultimate kì í mọ̀ sí ọmọ ìdílé àwọn àti pé kò lè díje láti du ipò oyè Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú lábẹ́ ìdílé àwọn náà. ìkéde yìí ló máa ń wáyé o níbi ìpàdé àwọn olórí ìdílé náà tí wọ́n máa ṣe ní ilé ńlá ní ọjọ́bọ̀ Thursday tí ń ṣe ọjọ́ 11 oṣù kejìlá ọdún 2025. agbẹnusọ ìdílé Fúsẹ̀ngbúwà Abíọ́dún Ògìdán nínú àtẹ̀jáde kan tó máa gborí ayélujára ní ọjọ́bọ̀ Thursday máa sọ wípé àwọn máa ti ṣe àgbéyẹ̀wò ìwé tí Wàsíù Àyìndé máa gbé kalẹ̀ láti fìdí rẹ̀ múlẹ̀ pé ọmọ ìdílé náà lòun o. ó ní ìwé náà ó mà ṣe àfihàn rẹ̀ pé K1 kì í máa ṣe ara àwọn o ní ìdílé oyè Fúsẹ̀ngbúwà rárá. Ògìdán wá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn kò fún Wàsíù Àyìndé àwọn kò fún ní fọ́ọ̀mù láti du oyè Àwùjalẹ̀ pé gbígba fọ́ọ̀mù náà ó ti parí ṣáájú kó tó kéde pé òun fẹ́ jẹ Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú àti pé ọmọ ìdílé Fúsẹ̀ngbúwà lòun. báwo ni èèyàn tí kò bá wa ṣe ìpàdé ẹbí wa rí tàbí dá sí ọ̀rọ̀ ẹbí wa nígbà kankan rí ṣe máa ṣàdédé jí lọ́sàn kan òru kan láti máa sọ àwọn nǹkan tí kò ṣẹlẹ̀. Wàsíù Àyìndé ó fẹ́ gbìyànjú láti tún ìtàn kọ ni àmọ́ 2025 la wà yìí kò lè fi òwú kò lè fi bò wá lójú kì í ṣe ara wa àwọn tí kì í bá sì ṣe ojúlówó ọmọ ìdílé wa kò lè dá sí nǹkan tí à ń ṣe. bákan náà apá ibòmíràn nínú ìdílé Fúsẹ̀ngbúwà ìyẹn apá ọdún ẹ̀yẹ òun náà mà sọ pé àgbà olórin fújì náà kì í máa ṣe ọmọ ìdílé Jáde Ara o tó mà sọ pé òun ti wà. bákan náà tún ni nígbà tó ń gbẹnu ìdílé Jáde Ara sọ̀rọ̀ Alájà Adésùnbọ̀ ọdún ẹ̀yẹ ó mà sọ wípé ohun ìyàlẹ́nu mà ló jẹ́ fún òun àti gbogbo ìdílé àwọn pé K1 The Ultimate ó mà sọ wípé ọmọ ìdílé Fúsẹ̀ngbúwà lòun pé ọmọ bàbá òun Adétáyọ̀ ọdún ẹ̀yẹ òun ló tọwọ́ bọ ìwé náà. ó wá ṣàlàyé pé lóòótọ́ ni àwọn ọmọ Adétáyọ̀ ọdún ẹ̀yẹ ẹ̀rù òbodò ó ní ṣùgbọ́n kì í máa ṣe olórí ẹbí ọdún ẹ̀yẹ o a ò mọ nǹkan kan nípa ṣẹ́tẹ̀jọyè tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ irọ́ ló máa ń pa kiri nítorí Wàsíù Àyìndé kì í máa ṣe ọmọ ìdílé ọdún ẹ̀yẹ tàbí ẹbí Jáde Ara gbogbo ń tó bá wù kí Adétáyọ̀ ọdún ẹ̀yẹ máa sọ tí ẹ nìyẹn gbogbo ẹbí ìdílé ọdún ẹ̀yẹ nílé àti lẹ́yìn odi òun ló rán mi wá o láti sọ fún gbogbo ayé pé Wàsíù Àyìndé kì í ṣe ara wa kò sì wá láti ìdílé Jáde Ara. ní ọ̀sẹ̀ tó kọjá ó ní Wàsíù Àyìndé ó mà ló mà gbé ìwé kan kalẹ̀ èyí tí Adétáyọ̀ ọdún ẹ̀yẹ ẹni tí ó pe ara rẹ̀ ní olórí ẹ̀ka ṣẹ̀tẹ̀jọyè ní ìdílé oyè Jáde Ara ó mà ló mà buwọ́lù pé òun mà jẹ́ ọmọ ìdílé náà. nínú ìwé náà ó ní Wàsíù ti sọ pé ẹ̀ka ṣẹ̀tẹ̀jọyè ti ìdílé Jáde Ara ìmọ̀ lòun mà ti jáde àti pé ìdílé bàbá òun níbẹ̀. ó sọ wípé nínú fọ́ọ̀mù náà pé òun ti ṣetán báyìí láti parí aáwọ̀ tó bá wà láàrin òun àtàwọn olórí ìdílé náà. èyí ló máa ń wáyé o lẹ́yìn tí Wàsíù Àyìndé tó mà kéde lọ́sẹ̀ tó kọjá pé òun fẹ́ du oyè Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú lábẹ́ ìdílé Fúsẹ̀ngbúwà ìdílé tó kàn láti pèsè Àwùjalẹ̀ tuntun lẹ́yìn ìpapòdà ọba Síkírù Adétọ̀nà tó lu ọdún 75 lórí ipò náà. lẹ́yìn náà ìní olórí ìdílé Fúsẹ̀ngbúwà Abdullateef Owóyẹmí ó mà sọ wípé kí Wàsíù Àyìndé kó lọ tọwọ́ bọ̀wé láti fìdí rẹ̀ múlẹ̀ pé ojúlówó ọmọ ìdílé náà lòun o. Wàsíù tó jẹ́ olórí ọmọ ọba ilẹ̀ Ìjẹ̀bú ó mà sọ wípé èròǹgbà òun láti du oyè náà ó mà wà ní ìbámu pẹ̀lú àṣà àti òfin tó de jíjẹ Àwùjalẹ̀ àti jíjẹ oyè ìpínlẹ̀ Ògùn. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa wo ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o a kú ọlá Jímọ̀ tòní ọ̀pọ̀ ẹ̀ báyìí lèmi àti yóò ṣe lókè ìpẹ́ o.